mọ́sálásí wá ní ọ̀wọ̀ Baitullah ni ilé tó jẹ́ pé tá a bá ti kọ́ kìí ṣe tèèyàn mọ́ àwọn tọ́lọ̀ ń fún ọ ní àǹfààní o lè sọ lókọ rẹ o lè sọ lókọ bàbá rẹ o lè sọ lókọ tó ń ṣẹlẹ̀ láyé Ànábì sallallahu alaihi wasallam tí mọ́sálásí wà tó sì lókọ lórí pé mọ́sálásí lágbájá ṣẹlẹ̀ láyé àwọn sàhábà so o lè sọ lókọ bẹ́ẹ̀ àmọ́ o kìí ṣe wọ lórí o ó ti di tọ́lọ́wọ́ bá o tẹ́ ẹ báyìí lè ṣàdáran yáàyè kódà ẹ lè ta ẹ jẹ́ ká pe àwọn tí a máa sábà ní mọ́sálásí kékeré nínú ilé táwa fẹ́ ta lé yẹn ẹ jẹ́ ká pè wọ́n sákèsí ó lè ta lé yẹn o. wa anna al-masajida lillah. Mọ́sálásí yẹn gbogbo mọ́sálásí ní bẹ́ẹ̀lì àyípa mọ́sálásí táwọn bẹ́ẹ̀ Ọlọ́run bá lónìí ẹnìkan ní rárá o ni Ọlọ́run fi àwọn tí ń mójú tó kó fún ẹ̀ṣẹ̀ sábàbí Ọlọ́run kó san wọ́n lẹ́san dáadáa kódà àwọn tó kọ́ Ọlọ́run bá lónìí wọ́n ti kọ́ fọ́lọ́run bá èèyàn lè ta eléyìí sì kọ́mọ̀ lọ́gọ́rọ̀ àwa tó jẹ́ pé mùsùlùmí táà máa ń kọ́ mọ́sálásí kéékèèké máa ń lé a sì pé ní mọ́sálásí èèwọ̀ ní agbọ́dọ̀ táwọn alẹ́ta ààyè yẹn ilé ara káàfù mọ́sálásí out of it àtẹ́lẹ̀ yìí tí mọ̀ pé tó bá ti lè pè ní masjid yusallu fiha fahuwa waqfun fala yajuzu laka bay'uhu ó gbọ́dọ̀ ta ìní ọmọ ta lé òkú lè ta masjid yẹn téèyàn bá wá ta nǹkan dídí owó rẹ̀ téèyàn bá rí calculate ó lọ fi kọ́ tó jọ bẹ́ẹ̀ àbí tó jù bẹ́ẹ̀ lọ sí lómi kò gbọ́dọ̀ dín torí kò gbọ́dọ̀ yọ́ náírà tí di kan bá ilé wà tó jẹ́ pé wà sọ́gbọ́n dá sí yóò padà di nígbà tí ìṣe mọ́sáàsì gan tá a bá fílẹ̀ lẹ́nu kankan ní kírun bẹ́ẹ̀ àyẹ̀wò kan waste ni tó bá tiẹ̀ wá wà bẹ́ẹ̀ tó bá ṣe dídí àyè yẹn ẹ lọ fi kọ́ mọ́sáàsì síbòmí ìwọ ní ìgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ ta ó wá ní ẹgbà tó ta tán ó wá bó rẹ̀ ra Vespa owó bó mọ́sálásí ra Vespa àbí nígbà tó ra tán wọ́n kàn wọ́n pé kó lọ fi owó mọ́sálásí ṣe nìkan èèwọ̀ ní èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀